ló ti bá tiẹ̀. táwọn èèyàn láyà fa tí wọ́n ń jalè nínú Kaaba. tí wọ́n gun plane kúrò ní kọ́ńtírì wọn. wọ́n sì dé Kaaba wọ́n sì tàwáàfù wọn sí pa. ní mikot wọ́n pa ẹnìkan lẹ́kún ní ọdún kan hajj tá a ṣe ló ń bá ní ká sì mara táwọn ń ṣe bó ṣe bọ́ ìgbàanú rẹ̀ báyìí gbogbo dọ́là tó kókó Nàìjíríà báyìí wọ́n sì gbélé kan náà báwọn. bó ṣe nánà ẹgbàá lọ́wọ́ ẹ̀ sọ́rọ́ ẹ̀sìn náà nù. bá a ṣe dáwà lójú agbo inísìn àti ẹ̀rọ akọ̀wá jí fóònù wà níbí. tòun bẹ́ẹ̀ yàn bá mójú tó ra ẹ̀ yútùyútù yóò sínú lálẹ́. òun náà sì débìlì àwọn jàlábíà a sì máa kí ẹ kú ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n sì ń sọ ọdún kọ́ síláàkì báyìí kó dáná bù ọ́lá lóde ń sọ pé ẹ tó wà níbí tààrà bó ti yẹ kó wà níbí káwọn orí yẹn ń bì ká àti kí wọ́n pé ọkú sẹ́ lọ́wọ́ ọlọ́run ló mà níyàn tó bá wá. Ọlọ́run ló mà níyàn tó bá wá. ọkọ àti ìyàwó tí wọ́n sùn tira wọn gan sẹ́ẹ̀ mà níyàn tí wọ́n fi ń sùn tira wọn ni. wọ́n rán obìnrin lọ ní pé lọ́mọ ìwádìí ọkọ rẹ̀ yóò sì bímọ lórí mẹ́ta kó tó rí mú fáyé. ló ka ayé wa táwa níbí. tájọ ń bẹ níbí. táwa ń bí tọkàntọkàn. táwa ń bẹ níbí tọkàntọkàn. kálíbà àmọ́ kó wà níbí tọkàntọkàn. kálíbà àmọ́. tẹ́nìkan ní dààmú rẹ̀ tó ní dààmú èèyàn ẹjá Yorùbá Nábì lẹ́ẹ̀mẹ́ta. sallallahu alaihi wasallam. náà. sallallahu alaihi wasallam. náà. sallallahu alaihi wasallam. salaman linnabi Muhammadin. Jókòó ni. abil qasimi مبعوث من أجل رحمتي. tó ń sinmi ló ń sẹ́yìn náà ẹ jókòó ẹjọ́. صلاة سلاما للنبي محمد. ìyẹn gbọ́dọ̀ considerate tẹ́yẹ̀ bá ń bẹ títí sọmọlá kejì ò bá ṣe ọ́ gẹ́gẹ́ bí ti ń da ayé rú lónìí tí ò bá ti sí nánú ìlú kò yẹ kí wọ́n tanná government house. bí ẹ bá tán ọlọ́run fẹ́ mú ọ ni. tó bá wà tí wọ́n ń darí à nífọ̀kànbalẹ̀ kò yẹ kọ́kàn tí wọ́n náà lè balẹ̀. salatu salama linnabi Muhammadin. àwọn tí wọ́n ń darí wa àwọn hospitals tí wọ́n kọ́ fún wa ó yẹ kí wọ́n lè admit governor president kí ló dé tó tún jó lọlẹ̀ tó bá ti ṣiṣẹ́ dáadáa má fọwọ́ kàn má dákun torí Ọlọ́run ọ̀ ní sí àgbákò ṣé kí ní yẹ kó sí dáadáa kó sì káwọ́ rẹ̀ kó mẹ́ náà. abil qasimi mabi'uthi min ajli rahmati. àwọn tí wọ́n yóò kò tí ì sọ̀rọ̀ tó àwọn tí wọ́n yóò ń bá ànábì ò tí ì débi ni. salatan salaman wọ́n kú nídìí ẹni sí. linnabi Muhammadin. ojú rẹ̀ ò ní ìgbà yóò máa fọ́ọ̀kàn. abil qasimi. iṣẹ́ máa ń rẹ àwọn tí wọ́n ń darí wa tí wọ́n ń lọ lóyìnbó. àṣepé tí ń kọ́ kalẹ̀ fún wa pààyàn. ó dàbí kí kẹ́yìn wá kí mi nílé kí n wá ro àmàlà fún àti gbẹ̀gìrì kí n máa sọ fún ìyàwó àtọwọ́ pé ẹ bá jẹ́ bẹ́ẹ̀ ṣàgbákò kò yẹ kó àlejò náà jẹ́ oúnjẹ àgbákò ti wà nínú ẹ̀nù. àwọn dókítà tí wọ́n gbà fún wa tí wọ́n lè tẹ̀lé iṣẹ́ kí ogun ọ̀lábẹ́rẹ́ sáwọn làwọn á dára kí wọ́n pa á kú tẹ́. wọ́n ní irinṣẹ́ kan bẹ́ẹ̀ lóyìnbó Nàìjíríà lówó tí ẹ lè fi rà á
láwọn tí wọ́n ra jẹ́ẹ̀tì bí àkàrà ẹ̀kọ́ ẹ̀kọ́tà tẹ́lómìn ní chọ́pà tẹ́lómìn ní lé ní méje. àwọn senators wa tí wọ́n ra mọ́tò 350 million wọ́n tún wá gbé sí pé méjìlá rẹ̀ ni mo ní. ìyẹn kẹ́ni wọ́n sọ lónìí tòjọ́ tí n bá sọ yín o gbogbo ayé ò péjú níwọ̀n abẹ́ pé kí la fi ṣe yín tẹ́ ẹ fẹ́ pa á kú tán. àmọ́ yẹn kẹ́ni wọ́n sọ lónìí òde ara mi mo lè fẹnu wí tó wù mí mo fẹ́ jẹ́ ìkúrọ̀ ọ̀rọ̀ sẹ́ni ó pè mí lọ́rùn. náà. salatu salama linnabi Muhammadin. tọ́lá àwọn èèyàn nírònú wọ́n ní wọ́n dẹ̀ mọ́ fà sáwọn lẹ́yìn tọ́lá àwọn ohun tí ó sèyí lọ́wọ́. àbílíkọ́ fìmílì máa bẹ̀ àwọn fi. àwọn náà sì kú síkì ìyá síkì máa lá. nàìjíríà nǹkan mọ́ tètè bá a láàmú bàbá ti ké bí adìẹ tá a sinmi ó tánu. mi ní àjírí rahamati. mo kí ọlọ́run ẹ sì bá mi kí pé Allah oyin yóò gòkè àwẹ̀ ń gbòyìn dáadáa. Akíbárù la shabiha likibarihi. ọmọ ọ̀dọ̀ nínú. kullu akabiri àbàdọ̀rẹ́ olùkọ́ wa. ó kú aláwọ̀ tún wí lẹ́ẹ̀kan sí i. Allahu akibaru la shabiha likibarihi. kullu akabiri àbàdọ̀rẹ́ olùkọ́ wa. Aji Kasim. kullu akabiri. ó tún ló kọ̀ọ̀kan tí ń jẹ́. àbàdọ̀rẹ́ olùkọ́ wa. àṣírí kìíní. àṣírí ẹ̀yìn ìgbà ẹni gbà ló mọ̀. ẹni gbà ló mọ̀. gbó lọ wí. Allahu akibaru. gbọ́ba níyì. la shabiha likibarihi. níjọ́ míì. lọ́jọ́ míì. èyí a máa bá ikú nílé ìyè. Allahu Akbar. ìgbà míì èyí á bá ìyè nílé ikú. nílé ikú. ẹ tẹ́tí sí mi. ẹ tẹ́tí. níbi téèyàn ti máa ń fi àgbàrá ẹ̀jẹ̀ wẹ̀ níbi ẹ̀sà pa ẹ̀sà ọmọ rẹ̀ pa ibẹ̀lẹ̀ yìí gbé ọlọ́run wọ̀nyí. Allah. láàrin àwọn ẹṣin òkọ́kú. mọ̀kílàngò. àwọn tọ́lọ́pọ̀ ọyọ̀ ọ̀gbọ́n tí ó tún wá túbọ̀ sí ìrìnàṣọ pé yìnyín tó bá lè wọlé gbogbo ara kìkì náà gbẹ́. àṣẹ́bẹ̀ àbá tí ìkúta náà á tún wọn rí dáadáa míì tí ó sojú wa. èyí ni káyìn ọmọ yìí padà. ẹ̀rọ ti kàn tí òyìnbó akẹ́rù sọ̀rọ̀ sí ilé tí pé èmi lọ́ọ́ fi wá àṣìṣe. ẹ gbàgbé ẹ̀ àti ògbà wà sínú yín wọ́n mọ̀ bí tí a bá ara wọn lónìí. Allahu Akbar. tí wọ́n gbà wá sí nínú yín. tí wọ́n gbà wá sí tí wọ́n lé débi àgbákò àmì ń jẹ kálárùn báyìí àmì ìparí láyé tí wọ́n rẹ́ níbi èrè wọn mọ́. èyí ni wọ́n bá ń sọ̀rọ̀. Allahu akibaru. la shabiha likibarihi. mo kí ànábì Muhammad. ẹ bá mi yọ̀ bẹ́ẹ̀ dá yọ̀ bẹ́ẹ̀ rà. mo kí bàbá àtàwùjá. kábíyèsí o. bàbá dáadáa al-aarifu billah aarifun sufiyyu. mo kí bàbá Imam Agba. ìwọ náà lè pe ṣéwù tí wọn ní nà lè pe kí n gbọ́. tọ́lá lómi ìkóni rẹ̀ yóò wà bẹ̀rù kan mọ́ náà. mo fi bàbá náà ibùdó imam mo fi wọ́n kí wọn.
bàbá náà ìbí bàbá náà ìwé ọmọ dúdú kòrò ní ń dá ohun mílíkì ó tutù láwọ̀ ọmọ dúdú kòrò ní ń dá. Allahu akbaru la shabiha likimorihi. ṣé ẹ ti kọ́ kalẹ̀. Kullul akabiri ẹjọ́ wọn ló bá rí wọn. akada bàbá náà ìbí tó ọ̀bẹ ní lóyà sí ọ̀gá wọn. tí ìbá ṣe pé ó wà lóyà wọn tán sínú ọ̀gá wọn kì í sọjọ́ orí ni wọ́n fi ráríwá àwọn àwọn àgbàlagbà nígbà tí àwọn ọmọ ọlọ́kùn ayé tẹ́lẹ̀ fọ́ọ̀yàn lórí dànù. àwọn ọmọ ọlọ tí wọ́n bá tì ẹ sì bá wọn gbé ọlọ́run sì yọ yín. àwọn ọmọ ọlọ òkúta méjì ọkọ èkó ọ. kullu akabiri. pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run ní jájọ kánjú kú. wọ́n tó bá ṣe ámì ọ̀ní masari ọmọ tiẹ̀ náà. Allahu akbaru. bàbá ilé ò dágùn ẹ bàbá yìí sí lọ. La shabiha likimorihi. àsọ̀rọ̀ ṣe mi tọ́lọ̀hún ò lọ́wọ́ sí. adùn ṣe mi tọ́lọ̀hún lọ́wọ́ sí. Kullul akabiri akadaru liqwahu. bàbá mo fẹ́ sìr. Kullul akabiri abajá. akadaru liqwahu. mo kí. Wa idha su'ilta man alladhi min wasifihi. ẹni tí ó ròyìn ara yín fún ilá burú ọlọ́run jẹ́ sàgbákò rẹ̀. tó láyé burú ọtí gbà fún jù ọmọ ṣe díẹ̀ fún wọn gbóúnjẹ lẹ́nu olúwẹ̀ náà. yóò láàrin fàkún Allah. olóòjì àjọ lásìpẹ́. ìmúràn wọn là ń mà. yóò láàrin fàkún Allah. ó kí olórí ọmọ kéwò. àwìlọ́wà yìí láìpẹ́. olórí ọmọ kéwò nù. bàbá níláàrí. ọ̀rọ̀ pọ̀. kúlò ní olówó ọ̀làwọ̀. ọ̀rọ̀ pọ̀ lẹ́wọ̀. wàmà níláàrí. akẹ́kọ̀ọ́ mi. kúlò sànà ìsànà o. mo kí ẹ̀yin ńláńlá. mo kí yín mo kí ọkùnrin mo kóbìnrin. náà. wàmà níláàrí bíyàdáyì. كل مفازة mo kí ọ́ di kọ́ọ̀sìmù yìí. وخسارة kí ló bá wọlé yìí bí ẹ̀mí èje ló pààrọ̀ fà. Allahu Akbar. mo tún wá lọ sí ìrè. mo tún wá bẹ̀. mo tún lọ lókè náà kí lọkùnrin yìí fẹ́. àtúnfẹ́ ga sí ni. Allahu Akbar. وخسارة mo kí Sheikh Abdulwahid هذا ماشي olùkọ́ kábíyèsí ọlọ́fà ẹ̀jùkú. ولكل هذا يداه. bàbá wa jáwọ́. ومن الذي ẹ̀yin àgbàlagbà mo kí yín o. خلق الأناس وجنة. ẹ̀yin níṣẹ́ máa tò lẹ́yìn tí a ti wakọ̀ nígbà tí ayé rójú akíyín. akẹ́yìn tẹ́ ń wà lọ́wọ́ náà. nígbà tẹ́ ẹ̀ mọ̀ wakọ̀ tẹ́ ẹ̀ mọ̀ wọ̀nà fẹ̀fẹ̀ láyé tẹ́ ń jí nígbè yìí náà. ẹ̀yin náà kú sẹ́. ìgbà tó dé là ń lò tó bá kálukú ní ọmọ lò. وكذا ملائكة ولا شبهاء. mo kàn ti fara jìyà sẹ́ mọ́tò mo kàn ti jọ ọ̀rọ̀ rẹ̀. àkànná jìyà sẹ́ mọ́tò. àbá nígbà tí wọ́n mọ jẹun kíkì ọkọ̀ láti wájú báyìí láti wájú ni ó wà ní ẹ̀ dáadáa ó lè tó bí ọwọ́ 50 kó tó dáhùn. àwa bá ọkọ̀ Bedford wájú ní ẹ̀tì mọ kíkẹ̀ báyìí wọ́n mọ róòlù ẹ̀rọ ní wàá dà lẹ́ẹ̀kan náà. وكذا ملائكة فلا شبهاء. báyìí náà mà ká kéré mà tí a bá sọ̀rọ̀ locomotive àwọ̀ àmọ̀rí nǹkan jẹ ni ẹ̀ máa ṣe pé kínní
lágbájá ọmọdé ni ìyàmọ̀ ló jẹ̀wọ́ jù. àbí lọ́nà kó lójijì. يا من بحب المصطفى قد أولعوا ìsọkúsọ. زيدوا عليه من الصلاة وأكثروا. olùwọ́ tá ń gbọ́ mi ọgbọ́n mi tí wọ́n fẹ́ rí ìyọ́nú ọlọ́run ọ̀gẹ́rì yọnu ọlọ́run. fi kún àṣẹ láti fà nábì Muhammad. olórí ọmọ kéwù. من الصلاة وأكثروا. akíkúnmi Àlàbí. زيدوا عليه من الصلاة وأكثروا. bàbá àgbà يكفيك فخرا kí lọmọ yín ni wọ́n sọ. يا محب محمد. ẹ̀yin orí adé ẹ̀yin ìjòyè bàbá ìjòyè bàbá kí lọmọ yín ni wọ́n sọ. يكفيك فخرا يا محب محمد. bàbá Imam bàbá yìí ntí ọkùnrin ní kí n wá sọ bí n bá tú palẹ̀ tán àní kíra wọn tàbí lọ níbi. أن المحب alikọ̀nà ìyá yọ ọkàn ìyá yọ ọkàn. sọ́kù láyé mọ́sá. sókù láyé wá. فقد ناف في بعض القناة راحة. tẹ̀yìn bá máa ní ìyá yọ ọkàn ni ìyẹn ṣe máa lọ ọ́fíìsì tí ó lò 20 years níbẹ̀ kò lè sinmi tí ó fi kú nù. ní èlé sinmi tí ó fi kú nù kò lè sinmi. ọgbẹ́ ọ̀sẹ̀ kọmíṣánná ọkùnbẹ ọdún gómìnà ọkùnbẹ ọ̀sẹ̀ haúsì ọkùnbẹ ọ̀túnṣe mínísítà ọwọ́ ń pààrà ọwọ́ ń kó owó jọ lówó tọ̀ ní nẹ́tọ̀ fi kú. Allahu Akbar. فقنا ففي بعض القناة راحة. ẹ má jẹ́ ntẹ̀yìn tó ní kí n sọ ẹ̀ yóò ràn gbára wo. واليأس أما فات فهو المقلب. àwọn ìgbẹ́ l'Àbújá nísìn ìgbẹ́ l'Àbújá nísìnyí. ẹ̀gbọ́n àwọn senators yẹn ẹlòmíì ti lò more than 20 years ẹ bá mi bí o kí ló tún gbàgbé sọ̀rọ̀ tó fẹ́ lọ mú. àbí láti 1999 ẹlòmíì ti mẹ́bẹ̀ẹ́. 99 òní bàbá àwọn senators. فقنا bẹ́ẹ̀ bá ṣe gómìnà oṣù mẹ́ta oṣù mẹ́ta. tí ìbá ṣe gbọ́dọ̀ ń ṣèpèlè kò yẹ kó dààmú mọ́. wàláì. pé oṣù mẹ́ta tẹ́lẹ̀ rẹ lọ́rùn tẹ̀rẹ̀ lọ. síbẹ̀ olùjọ́ tẹ́ bá fi igi lé ẹkú òbí ewúrẹ́ bẹ́ẹ̀ni tó dábòbò. tó dàbùkù pé máa lọ àfi ọmọ. àfẹ́ ọmọ. ففي بعض síbi yorùbá náà ló parí òpé téèyàn bá pẹ́ lórí mi èsì kéèsì ní òbá níbẹ̀ àbí kóyọ̀ lórí táìsì kó fọ́ lórí sáráńgá lórí ohun ara ilé mọ̀. wọn ara lè mọ̀ nù. tọ́pìkì tọmọkùnrin ní asọ̀rọ̀ lórí ẹ̀ ọkùnrin dáadáa ẹ̀ bẹ́ẹ̀ni ó gbọ́dọ̀ sí mi. olóṣèlú kárí ilé nù. gbogbo wàhálà tó kún ayé lónìí àìní ìyá yọ ọkàn ni àìní ìyá yọ ọkàn. tó o bá ní ìyá yọ ọkàn àbúrò rẹ ti ń fún ọ ní ẹran ọdún tí ń fún ọ ní nǹkan àwẹ̀ ọ nífẹ̀ẹ́ kó lọ́wọ́ kíkọ́ pa á bẹ́ẹ̀ni ọ nítẹ́lọ́rùn mọ́ ló fi di pé wọ́n hàn ọ́ lè mọ̀ olùfẹ́ kájú kú rẹ. èèyàn fún ọ ní nǹkan ló kéré ọwọ́ rẹ tí ó là ọ́ kìlọ̀ ọ̀bá lọ́wọ́ kọ́ tó délé ẹ̀tọ́ ló kéré tọ́ ara rẹ ò là ọ́. ẹ jọ ṣé mo lè sọ̀rọ̀ o. àgọ́ fún ọ lọ. فقنا ففي بعض القناة راحة. Ànábì Muhammad صلى الله عليه وسلم. níjọ́ tí ó tẹ́sí tí ń jẹ́ ìyá yọ ọkàn bẹ́ẹ̀ni bàbá náà yìí bí tó dán o. tó fẹ́ sọ tí ń jẹ́ ìyá yọ ọkàn fún ọmọ rẹ ọlọ́run ní kó travel ọlọ́ni kó sẹ́rìn àjò. kó mú Fatima lọ́wọ́ ẹsẹ̀ lé ní ó mú Fatima lọ́wọ́. Fatima ọmọ ẹ̀ Fatima ọmọ rẹ̀. kó mú Abubakar lọ́wọ́ ó mú Abubakar lọ́wọ́. kó mú Ali lọ́wọ́ Kó mú Ali lọ́wọ́. wọ́n dúró lò bẹ́ẹ̀ni adi mẹ́rin. Ànábì sì kẹrin Ànábì sì kẹrin. àwọn ń lọ wọ́n lọ. àwọn adẹ́yìn ìlú olórí ọmọ akẹ́rù náírà báyìí nìkan tó ti kú síbẹ̀ tó ti jẹ́ ẹ̀rà ó ti jẹ́ra. arábìnrin ti máa sọ pé obìnrin ló kú síbí ṣẹ́jà mi yàn wọ́n náà kúrọ́ rí ó ní mo lè jí fún yín àmọ́ kí n tó jí kí kálukú ó sọ tó wà lẹ́mìí rẹ tí ò sọ jáde rí. Allahu Akbar. yá mọ ẹ̀dùn ọkàn rẹ tó sọ rí. Abubakar ló kọ́ bọ́ wájú ó bá bọ́ wájú. ó ní wà nẹ́bì
sallallahu alaihi wasallam. kílódé yòówù ẹ̀ mọ́. sallallahu alaihi wasallam. ó ní tí mo fẹ́ sọ lẹ́nu dákun tí n bá sọ̀rọ̀ ní lé mi kú lẹ́yìn rẹ̀ arábìnrin mo ní sọ̀rọ̀. mo ní sọ̀rọ̀. olùbẹ̀sẹ̀ ń pè mí ní sàbí àgbà yìí. sàbí àgbà yìí. ó dùn wọn mi àmọ́ kò tẹ́ mi lọ́rùn bí kò ṣe pé mi gẹ́gẹ́ ni Muhammad. sallallahu alaihi wasallam. mo sì ọ̀sọ̀ kánú mẹ́ta bí ẹ máa gbọ́ yòókù jọ mi. فقد ففي أنا تراحته bàbá náà yìí bí. واليأس عما فات فأهل مغلب ó wà ń bẹ o. jama ọ̀ sì dá mi lò. sọ́mọ́ ìlẹ́fẹ́ kí n sọ. àrẹ́mi ní bọ́ ẹgbẹ́ kan. Ali wá wí tiẹ̀. ó ní tí n bá sọ èmi àti bàbá yóò jà o. èmi àti Abubakar onílà dì mú. àrẹ́mi ní sọ kò gbọ́dọ̀ sọ̀rọ̀. ó ní bí a ṣe máa ń pè ní sàbí àgbà. inú máa bí mi. sílẹ̀ mi lè jẹ rẹ tó yẹ kí n wà ní gbogbo àgbà. ó ló ti bọ̀ tán. tó ìdàgbà. mo gbà sílámù kù. bó ló ti wá di àgbà. àrẹ́mi ní bọ́ ẹgbẹ́ kan. فقد ففي أنا تراحته ìwọ tó wọ́n mi lọ ní ìyá yọ ọkàn. ìyá yọ ọkàn ni ó jọ nísìnyí. àwọn èèyàn nísìnyí mọ́ ò bàbá. olùrà Fatima màmá mi sọ tiẹ̀. Fatima ni ti bá sọ ojú ń tì mí. Ànábì ni wí. ó ní bí ẹ ṣe ń pè mí lọ́mọ Ànábì. ó dùn mọ́ mi. ṣùgbọ́n n fíìlì ẹ̀ kò dàbí kọjọ́ kọ̀ mi ká máa gbádùn ara wa. واليأس عما فات فأهل مغلب jẹ̀mọ́ ẹ̀ dá mi lóhùn. gbogbo sàhábà tí ẹ jọ àlọ́ tí ẹ para wọn tẹ́yìn. kí ni kẹsàn-án ní ń para wọn sí. lẹ́yìn Abubakar tó fọwọ́ rí kú gbogbo sàhábà Ànábì wọ́n pa wọ́n ni. ipò síìtì Ànábì ni wọ́n kú sí. tí kálukú bá ní ìyá yọ ọkàn sọ kí sàbí ò lè pa sàbí. Usman wọ́n gé wẹ́lẹ̀wẹ́lẹ́ ni. bẹ́ẹ̀ni òjò fọ́rọ̀ rí kù. Sẹ́ẹ̀dì Ali ó jí sáàdì lọ inú àwẹ̀ ni wọ́n gùn ní ọkọ̀ ó lé ní ọ̀nà ọgọ́rùn-ún tí ẹ ti ń gùn àwọn abẹ́sí méjì lọ́gbọ̀gbà. Allahu Akbar. ẹ kọjú sí mi káwọn ní ìyá yọ ọkàn bẹ ni tó yẹ kí ìyàwó olówó kó máa lóyún fún gẹ̀tìmánù. Allahu Akbar. obìnrin tá a kó mọ́tò tì tí ń lọ múra lọ́dọọdún London tó bá tún fẹ́ London ya àṣegbò tó bí àṣegbèrè wúzú yẹ̀yẹ́ tí ń sílẹ̀kùn géètì yìí àṣọ ló ní gbogbo àṣẹ àyíyá ló bímọ fún ta. àṣọ ló lọmọ tó lọ bí sí London. ẹni kí ló fà á obìnrin ò gbàgbọ́ pé gbogbo nǹkan kan lè ní tán. Allahu Akbar. ó lówó tán ó kọ́lé tán oorun lè mẹ́hẹ̀ ọ̀mù kan ni nínú kọ́ lọ fẹ́ búdòsà tí ò ní lówó lọ tó ọmọ bẹ̀gẹ́ katakata tó tún máa bọ̀ kó tó súnmọ́ tó lọ́ra kóòkì fún lórí mo fẹ́ mọ́tì àti mílíkì kì í kọ̀m̀plìtì kì í ráì ọlọ́mọ yọ síra wọn ni. ó lóun kọ́ fi ọkọ̀ tí ò ní sẹ́lọ́kọ́ ráàyè kó fẹ́ wọ ọ̀pá kílò tó má àbí kó fẹ́ tó lówó lọ tẹ́mẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ìwọ náà dín ọ̀kúnnù rẹ kù gbogbo abẹ́rẹ́ tí jó fúnfún wọn lọ wà nájò. فقد ففي أنا تراحته ọ̀fẹ́ náwó tó fẹ́ jèrè ọkọ̀ ìkànnì àfọ̀mù
olùkọ́ fẹ́ gbúrò sàtí ó fẹ́ nà ọ̀pá. ó fẹ́ nà ọ̀pá tọ́ni bọ̀dá jí ìsinmi. ọ̀nìfẹ́yìn àmọ́ ọ̀ní rówó náà torí ìjọ fi lówó ló fi sábẹ́. Allahu akbar ọ̀fì kan dìkan. wàlíyàsù àmà fàtàfà wàlímọ́kọ́lábù. ṣé mo lè máa sọ̀rọ̀ lọ. wàlíyàsù àmà fàtàfà wàlímọ́kọ́lábù. ọmọ mi lárúbáwá tó tí ń kọ́ bà mí. Dr. Kamaludin Gboyega àbísọ rẹ̀ lọ tí dáàdì mi sọ nígbà tí a bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ kéèyàn kan bá kan ló bí ẹ wá. wàlíyàsù àmà Gboyega fàtàfà wàlímọ́kọ́lábù. wàlíyàsù àmà fàtàfà wàlímọ́kọ́lábù. mo kí á lórí ìdánná ọmọ mi a ní olówó orí mi o mo dán ọ lò. fàkọ̀nà fàfin báwọn ìlẹ̀kọ̀nà. ń bọ̀ lọ fọkànbalẹ̀. àti àtọ̀. gbogbo ìtọ́ ń jẹ létí etí mi á padà wẹ́ẹ́dọ̀ mi kékeré rẹ̀. wàlíyàsù àmà. mo gbọ́ ń pa rẹ̀. fàtàfà ẹ padà wẹ̀ tó bá yá. ẹ bá tẹ́wọ́ pẹ́ àákanú ilé àìpẹ́ yìí. àti yorùbá ló bí ọwọ́ bí yìí ni. jẹ́mọ́ wa ó ní lọ ní ìyá yọ ọkàn. nínú kọ́rọ́wó rẹ̀ jẹ́ kọ́mọ̀ rówó rẹ̀ rẹ̀. tọ́ba náà fẹ́ fagídí wá ẹran oúnjẹ ó sì dànù mọ́ ọ lọ́wọ́. rọ́ọ̀hà bàbá kéèyàn tó lè nísinmi ẹni bá ọ lọ ní ìyá yọ ọkàn ni. kárí ní ayọ̀ kàmá lónìí ẹni bíi kíni ọlọ́run ní kóró owó dá sọ́rọ́ àti ìsoko àti ẹ̀wù ó ní agbádá ni mo fẹ́ dá ẹ̀wọ̀n láti lọ sọdún torí ọ̀ ní ayọ̀ kàn kọ̀ndíṣẹ̀ tọ́nà ìgbéyàwó kò ti ọlọ́run nù nínú kọ́ jalè ó ní sáàdì àkọ́kọ́ òun fẹ́ fẹ́ràn jì kò sì sẹ́ ó bá jí ẹran ládùúgbò ní a bá lè mú gbogbo àwẹ̀ tá a wí náà ẹ̀wọ̀n ló ti gbà wọ́n so òkú ẹran wọn lọ́rùn àwọn ìyá káàkiri. wàlíyàsù àbí kí wọ́n nà kí wọ́n sẹ́ ní hà kọ́ wọ́n bá láfíà gbàwẹ̀ mọ́. fàtàfà wàlímọ́kọ́lábù. nítorí kí n tírìtì yìí bàbá tí bá wọlé ẹ̀ tá a sinú mi èkejì sọ lórí èdè kí n máa lọ ni. wàlíyàsù àmà fàtàfà wàlímọ́kọ́lábù kòlíkọ̀nàtà. lọ́tún lọ bòmí ìmọ̀ mina dúníà kàwárọ̀ dọ́bìá. alùpùpù àtù àrídọ́ bìrì kìsìmì. Allahu akbar. olórí ọmọ kéwù ó ti ń jẹ́ àrídọ́ ti ń jẹ́ alùpùpù ó ní àrídọ́ bìrì kìsìmì. Allahu akbar. kéèyàn ó yọnu sí ìpín tọ́lọ̀ ń bá pín fún. ẹ̀yin national ẹ̀ dá mi lóhùn kéèyàn tètè bẹ̀rẹ̀ ẹsẹ́ kò ní kó tètè dọ̀gá ogún ọdún tá a ti bí ẹni tí ó mọ̀ sí géètì alimọ́ ti bí ọ̀gá tí ó kọ́lé ọgbọ̀n ọdún tá a ti bí dírẹ́fà tí ó mọ̀ wàyàn alimọ́ ti bí ọ̀gá tí ó ra mọ́tò ẹ gbọ́ dáadáa báyìí ẹ dá mi lónìí torí ẹ̀yin ni ìbẹ̀rù gbogbo ayé bẹ́ẹ̀ ṣe wọ jàlábíà yìí bẹ́ẹ̀ bá jà ní ìṣẹ́jú márùn-ún níbì kan ojú kógun ó wọ̀lú wákàtí mẹ́fà lọ. mo dídì bẹ ẹni báyìí mo sọ fẹ́ kí n wá dákùnbà bí ẹjà máa rẹ̀ kó má ṣe báwọn kó ṣe bí àáfàá lónìí. ìmí ìlú lọ bẹ ní ìṣèjì ó kàn gbó bí wàá tí kìnìún fẹ́ yà á lọ lẹ́nu èmi lè ń wì. kòlíkọ̀nàtà min dúníà wárọ̀ dọ́bìá. ẹ̀yin lè pè mí ọ̀rọ̀ mímọ́ wọlé yóò máa jáde. wàjálínà. àṣẹ ẹ ti kọ́ àdírẹ́sì yìí ní mọ́tò náà kò sí tẹ́gbà bí ká kú ká máa gúnra yín lábẹ́ ẹnì àwọn tó kọ́ 5 stars hotel ọlọ́kọ̀ bí yín ni wọ́n ìwọ tí ẹni náà kàn máa sunlé ná
wọn ò ní rántí ẹjọ́ tọrọ bá dà àbíjọ́ tọrọ bá sùn ọ̀ ìwọ́n tí wọ́n fẹ́ káyè ró dànù. Olóṣèlú bẹ́ẹ̀ ní tó máa wáyé ká ní ìsìn mélòó mọ olórí bẹ́ẹ̀ yìí ṣe rí. Olórí ọmọ kí wò gbọ́ àwọn olóṣèlú ọmọ rẹ tí ọmọ àpáǹlé kó tó wọlé tí ẹ bá wọlé tí ẹ fẹ́ gbéṣẹ́ jáde wọn ò rántí ọmọ jẹ́jẹ́ torí rẹ pé Allahu Akbar. àwọn ò lè gbéṣẹ́ fún pàǹlé iṣẹ́ tí ò ní ṣe tó tó lu ọ̀gá. ẹ̀yin ní bá sọ̀rọ̀ lónìí àsìkí ni ẹ wá bẹ́ẹ̀ bá kú sójú lẹ́yìn tó lọ wọlé lọ́rùn. Allahu Akbar. èmi lè yóò yọ àfọ́kùgò ń pàtó ọkọ̀ ẹsẹ̀ lásán ní ìfìsàrí ọkọ̀ tó bá kìkì bọ̀rọ̀ èmi ń lọ́rùn. Khudhil qanata. ayẹ ní kí ló dé bóyá tó bá ti kú ayé ní ma wá kú ká àwa tó lọ́n ti yè àgbọ̀dọ̀ wá kú ká mọ́ ẹni ìyè yí wá kú ikú ní ma wá kú ká táyé ò ní túmọ̀ sí tó tún wà condemned. ẹni bá sọ̀rọ̀ yìí ẹ̀dá bẹ́ẹ̀ dáhùn àrídá Bilikis ẹ lọ yọ́nú sí ìpín yín ẹ lọ yọ́nú sí ìpín yín tààrà ẹ má nípa ara yín ká mọ́ àti ẹ̀gbọ́n tọ̀ bẹ́ẹ̀ tàdá tó tà fojú rí ewu lóògùn níbi àìyọ́nú sí ìpín ọmọ ọ̀dọ́ bàbá ẹni tà lẹ́ kòkó wọ́n ṣẹ̀rá mọ́tò àgánran fún ìwọ́n ọmọ tó kó wọ́n fálè tó fi pààrọ̀ táyà tiẹ̀ okùn ẹ̀kan náà ló lọ okùn ẹ̀kan ló lọ wọ́n rù kú ẹ̀wọ̀n lú ni. àkàn bẹ́ẹ̀ nu gáràjì tí wọ́n kú ń bẹ ababanu ọgbàánu ẹni bá ṣẹ̀ wọ́n wọ́n lọ́kọ̀ ló lásídẹ̀ǹtì ni tẹ bá sì wá rí kò lè rè sóòkan lé. kí ló fẹ́ wojú ara yín tọ́lọ̀ bá ya kó ya. òun ní àgádágòrò orí ibú kan tó lòun jogún lọ́dọ̀ bàbá rẹ̀ tí ò kú dáadáa. ọkọ̀ tó bá tì àti táyà àtẹ́ńjìnì ni ó fọ́pọ̀ lẹ́ẹ̀kan náà tó bá ṣe kó yọ́nú sí ìpín ni ọmọ tó fẹ́ pa ètò owó rẹ bá pọ̀ á sì kí ó padà kan náà. a ní ẹ̀gbọ́n ẹ máa mánéjì eléyìí náà tó ní òní máa jẹun gbogbo olówó lẹ́sọ̀ tó lòsì tó ń bíi àìní ìyá ọkàn gbọ́dọ̀ yín ní ó yà sí lónìí. ọkọ̀ ẹsẹ̀ pílẹ̀nì ó sì á dórí igi. ọkọ̀ ó wá fò ó wá dórí igi àwọn fò náà ni. Khudhil qanata. wọ́n ní wọ́n tó wà níbi lọ ní ìyá yí ọkàn. Min dunyaka wa rabiha. bàbá wúlò ṣe ìyá yí ọkàn tí bàbá wa náà ìbí ní níbi rí bí wọ́n ti rí tí bàbá Mufasiru ní lẹ́fi rí bẹ́ẹ̀ ti rí àwọn àgbàlagbà ní sáà tọ́bálẹ̀ pẹ́ ní ìyá yí ọkàn wọ́n ti dòpórú mọ́ ibẹ̀ lọ́kún tó lọ. tí wọ́n sọ ni pé ó ń gbé ẹsẹ̀ méjì ẹja tìǹàmọ́ tẹ́lẹ̀ bá débi tí lọ yóò da yóò àwọn àgbàlagbà sì burú wọn yí pààyàn wọn ò ní ràn ní sẹ́mọ́ ni dédé ń tọ́sí táyé fi mọ́ wọn kàn tilẹ̀kùn ọ̀dọ̀ rẹ ni ọ̀rọ̀ mọ̀ gbénu rẹ ni mọ́ọ̀tì ẹ̀ sọ̀rọ̀ wọn ò bá tiẹ̀ lọ àbákan tó lọ náà wọn bá dàjì ayé rẹ jẹ́. waj'al nasibaka minha rahatan libadani. sì yóò máa yọ mí dáadáa. sallallahu alaihi wasallam. ìyá yọ ọkàn yìí lórí fún ọ nísinmi ara ní ó fún ọ nísinmi ọkàn. ẹnìkan dé jò ní ló bá ní bàbá yìí wà mọ́tò yìí kò wọ́n $100 million ẹ̀ ń ta mo ní mo lè ra àmọ́ ń rà ó lè lóde borí tá lọ ní jésù lóru tá lọ kó bá mo lè lọ ń wò bá wọn kí n tó lè ṣe nǹkan ẹ̀kọ́ mo ti lágbára mẹ́fà rẹ̀ ìyá yọ kàńdà mi náà láàmú tààrà fa èmi mọ̀ wọ́n gìrìgìrì bá tó ní wà kú dànù ní kékeré. وانظر لما ملك دنيا بأجمعها. ẹlọ́wọ́ tí ẹlẹ́rìn ní ayé
ṣé wà ní àwòsí tí ẹ rí òbítíbitì owó tó bá sì sílẹ̀ kan báyìí wọ́n lè fọ́ ní 200 million. الراحة منها بغير القطن والكفن. bí wọ́n ṣe lágbàá tó ń jẹ́ tí wọ́n ń lọ aṣọ tá a fi ṣe nìkan ní mu lọ́wọ́. الراحة منها بغير القطن والكفن. wọ́n mú gbàdá ní akàn yí aṣọ kan láti wọ̀ lọ́rùn. ìyá yọ ọkàn. ìyá yọ ọkàn. bàbá. ìyá yọ ọkàn. bàbá. La ilaha illallah. bẹ́ẹ̀yàn bá ní àtẹ̀wọ̀ máa ní kò dún ní àṣàwà. ìwà àtọ́ba ayé bákan náà lẹ́rìí. الراحة منها بغير القطن والكفن. الراحة منها بغير القطن والكفن. ọkùnrin ní ìbẹ̀rẹ̀ ní ìkòrè sọ tọ́jú orí ni ó níyàwó létí ń kúnlẹ̀ gbóúnjẹ fún tí ó tún máa bẹ̀ ní sáàrì nígbà níyà yọ ọkàn àbá tó lọ fẹ́rọ̀ ya rẹ̀ tí yìí sọ pé èló lọ́n dìlíbà lójúmọ́ máa kó lé mi lọ. níbi àìníyà yọ ọkàn ó lọ fẹ́ ọmọ tó ṣe pé owó tí ó fi dirí lásán ó kan fámílì ọ̀sùn bàbá rẹ̀. ìyàwó lè rẹ̀ sí ní kò dún 1000 rí làmọ́lẹ̀ ni ó dì irun 250 ni táwọn jẹ̀rẹ̀ ó ṣe korokoro síbẹ̀ kò tẹ́ lọ́rùn ó lọ fẹ́ lẹ́m̀bọ̀ olórí bí ìjímèrè ọkọ̀ tó gbà ní installment kò ronú rẹ mọ́ ẹni bá kí ló dé ẹ bá ti nà ọ̀rọ̀ pọ̀lọ̀ mẹ́sàn-án káàkiri. وذل ما ملك دنيا بأجمعها الراحة منها بغير القطن والكفن. الراحة منها بغير القطن والكفن. ẹni bá yí ọba níbi òní sọ̀fọ̀. بدنياك ورغبها البركة واجعل نصيبك منها راحة البدن واجعل نصيبك منها راحة البدن. جماعة نعم kí ló tẹ̀ dá mi lóhùn mọ́ kí ló tẹ̀ dá fún lọ mímú sílẹ̀. وانظر لما ملك الدنيا بأجمعها. orúkọ tí a sọ lábí jẹun mímú sílẹ̀. الراحة منها بغير القطن والكفن. ẹlẹ́kùn ẹ̀jẹ̀ ni tí ó jòkó ẹtì mẹ́ni tí ó jòkó. بغير القطن والكفن. bàbá wa ní ibùdó imam ní sí òfò. àmín. ẹ màkárì wílẹ̀ kan sí wí dáadáa bó lọ wí. خذ القناة من دنياك وارضى بها. ọjọ́ tó ń pè ní ẹ̀lùkọ́ náà tárkùlẹ̀ ìyẹ̀nì hẹ́rùsì alákìtìsábìl àmúwálì wàtọ́lẹ́bìlì màrátìbìlì àlìyà. ẹ kọjú sí mi o ọtún ti dèdè sọ pé ọ̀nà pè mí ń lọ lẹ́nu. kéèyàn ó fi ojú kòkòrò lẹ̀ ẹ kọjú sí mi kéèdọ̀rà ló wọlé ìsílẹ̀ ẹ̀kọ́ kí n gbà pé bọ́lọ̀ ń ṣe kẹtó yìí èmi náà ní nǹkan tó náà ní. kí kéèdọ̀rà náà wá gbà pé mo lówó ni àkàn náà tún mi á tún ní tèmi náà tún ní kí kálukú wà lórí ọwọ́ rẹ̀ ká wá nísìnyí kéèmí náà fẹ́ di báàgì mẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí gbogbo àfọ àti ẹdẹrù tí kéèdọ̀rà ẹ̀ ṣe wò ṣe ń pa báàgì mẹ́gbẹ̀ẹ́ wọ́n ṣẹ̀rú ayé kẹ́yìn ni torí tààrọ̀ wọn kọ́ ni ẹ̀ ń ṣe. wọ́n deviate àwọn awolulẹ̀ ẹni kí ló dé owó lulẹ̀ ìgbádùn ráńpẹ́ òjò wọn lè ṣe bí àfa àmọ́ àwọn náà níyà yọ ọkàn mọ́ ọlọ́run ní àná mo yọ fíìsì àfa kù lára rẹ̀
mo wá sọ̀dà àwọn fún ọmọ fìtínà lọ kú sípò Coca-Cola. Allahu Akbar. àwọn olówó tí a fowó lẹ́rẹ̀ ṣe fẹ́ dàbí àfà àti ẹ lọ fẹ́ wó orí kéwú tí wọ́n ní kọmitì náà tẹ́ ń yọ àfà lẹ́nu ọlọ́run ló dáa náà ń táyé mọ̀mọ́ yín náà ní pé mo gbọ́ owó kò lọ sí náà ẹ̀yin náà máa tọrọ jẹ. ẹ̀yin tẹ̀ wá bí ẹni náà ṣe àgbẹ̀dọ̀ mi lára ẹ̀ kò ní sùn ẹ̀yin kìlọ̀ níjí ó sùn yóò wá lóun fẹ́ tọ̀ ń lọ kayọ kọjá páàkì lọ yóò máa ṣe hàn tani tó ń lé pé ìwà $K yé táwọn ará lè àfihàn ìlàbí yé tálẹ̀ yìí bàbá náà bí lónìí tí mo fà sírù ni tó bá jẹ sàárì láyé kò ní fàlàáfíà jẹ wọn la pé kò ní ìyàyọ ọkàn gbogbo ń ta ní ní ń wò kòrónú tó náà ní tàwa náà ní. wà ìṣọ̀nà àwọn bílá ìrísí wà látọ́mà ó ní wọ́n tán ní kí wọ́n bọ̀ sí wá sí ó ní máa gbégbé ẹni tó ní ìyàyọ ọkàn láì ní sojú kòkòrò láì ní ìran kan tágbára rẹ̀ ò lè ká ọlọ́ọ̀ni kọ́ni kọ́ni ojúlé méjì kọ́ni tọ́ílẹ̀tì ságbàlá kọ́ máa wẹ̀ lójú kan kọ́ máa jàgbé lójú kan ó ní rárá àjọwánú ayé ni lọ́nà kótáìsì láwìn lọ́dọ̀ yíbò ọ̀wù. tọ́lọ́fẹ́ wọn tàti mọ́ yàrá bọ́ léwẹ̀. kò ní tásìkò ọba ní ìyáyọ ọkàn mi ọ padà débi tó ń lọ tó ọba ní sùúrù ṣùgbọ́n tó ọba ní sùúrù ẹ̀wọ̀n náà láǹdì sí àbí kọ́ ọ lápá ọ lẹ́sẹ̀. ó ní tó ọba ti mọ̀ pé ọ ní ìyáyọ ọkàn tó ọba aranjú máa tó ju ọ lọ ọ gbà yé ẹni tí ó mọ̀ dúpẹ́ ọmọdé ọmọ 30 years ó sì lè ní fúnpá tó ga kí ló ń rò ń lọ náà jí wa gan ní wọ́n ti wá bá a rẹ̀ òní rásífòkù kẹ̀kẹ́ kí ni sí ọwọ́ rẹ̀ níjọ́ mo ti dáyé ológun oorun rí mo fẹ́ sùn mo sùn náà mo tí ì fẹ́ sùn ń yàjú lẹ̀ àyàn ní kí ló dé mo lẹ́bi ọ̀rọ̀ tó jù mí lọ lẹ́yìn kí n ṣe wá sí tẹ́lẹ̀ ká bá tún ní Ìlọrin mo gbà débì Ìlọrin sí mo sùn Gàmbàrí mo sùn nílọrin mo tún wá padà wá ní mo tún wá padà sí lọrin mo wá tún gba bẹ́ẹ̀ bọ̀ alẹ̀ ẹ gbàgbé ẹ̀ lẹ́yìn wá sí kò sí nípa àti mo ronú rẹ mọ́ àti mi náà kọ́ máa ń kéwò tàbá náà tún àkàn àti òtún àńkọ́ káàlà máa ronú lẹ́sìn ilé tá a kọ́ ilé ìyàwó wo tá a kọ́ yìí ní ọjọ́ orí wa níjọ́ àáfàá mélòó ló kọ́ àfáà mélòó ẹ wá ní ìyáyọ ọkàn máa ọ̀nà mọ́tò méjì kan bàjẹ́ ìrònú rẹ wá pọ̀ lẹ́yìn ọkọ̀ tó ti kú pọ́ tí ló kù tó lọ́gùn. Allahu Akbar. bàbá rẹ tí ògùn pa kí ló ṣe fọ́lọ̀ onílé méje wàhálà ní ẹ lọ ta méjì ó kù 5 tí ó bá ráyé ló kọ́ 5. àwọn ẹgbẹ́ abarẹ tí mẹ́lẹ́ gbé rẹ́ǹtì lóní ibẹ̀ níbi sí ibẹ̀ ní òkú sí. káwọn sọ̀rọ̀ bí a sì ní ẹsẹ̀ tẹ̀ mí àmì kan lẹ́mí bí ẹni tí ó fẹ́ bí mẹ́tí ń rọbí èmi ó sọ ogun tí ń sọ ìdálẹ̀ fún òdodo ọ̀rọ̀ ní ẹ mọ́ para yín láti bí ìtẹ́gbádé jẹ́bà ogun fún pátá láti jẹ́bà tẹ́bi dókè ọ̀yà ogun lè rí ogun fún pa lórí gbà wọn kí ni wọ́n rò mèrèké ènìyàn táwùsá bá ti ra mọ́tò ni wọ́n ti ra kẹ̀kẹ́ toríjọ́ tí mọ́tò bá yọ owó kẹ̀kẹ́ ní ọgbọ̀n ká kẹ̀kẹ́ ni yóò kàn fi ìrèké fọkùn ń bá tiẹ̀ lọ́nà. kí lè ń bá ká wọ́n ní ká fi ojú kòkòrò lẹ̀ ẹ̀kọ́ tó sí mi níbi àfẹ́ kó owó jọ ń túláàsì àìníyà yọ ọkàn ní ìsìn ọmọ ń lo òbí òbí ń lo ọmọ ọkọ fi nǹkan ra abẹ́ ó lo ìyàwó ẹ̀ ó lo ìyá ọmọ rẹ̀ ó fi nǹkan bá ìyàwó rẹ̀ lò pọ̀ ìyàwó tó bí ọmọ fún ó sì jẹ ìràkú. Allahu Akbar.
ìyàwó náà jára kú ọkọ ó wà nájọ lórí ìyàwó máa jẹ́ lẹ́gẹ̀ẹ́ káàkiri pátí ọkọ máa rọ̀pọ̀ sí stóòfù ogun ọkọ àìníyà yí ọkàn bí ìyá yí ọkàn máa ń bẹ ní ọmọ ND1 afẹ́gbé fẹ́ǹsà lọ sí skul ọmọ pre-ND ogun jíìpù lọ kíláàsì yóò máa sọ fún lẹ́tọ́rà pé ló lẹ́gbà sálárì ọjọ́ pàṣẹ ní kí n mọ̀ ẹ́ lówó ẹ wo orú àwọn bẹ́ẹ̀ wọ́n fò lórí òfurufú ni wọ́n fẹ́ bá àwọn èèyàn sì dá mi lóhùn mọ́ ọ̀nà mẹ́rin láti ní ìyá yọ ọkàn táàbí gbádùn ọ̀nà mélòó ẹ̀yọ́ máa mi ẹ̀gbọ́ el-ma'kul ẹjá ní ìyá yọ ọkàn níbi nǹkan jíjẹ bàbá yóò bínú pé fọ́tẹ̀ ìlà ẹnìkan gúnyán ọ̀wá ní ìyá yọ ọkàn ra fùfú ó jọ funfun lọ́ọ̀kan ni wọ́n lọ́mọ̀ lẹ́nu rẹ̀ bí fùfú lọ jẹ́ ọlọ́pọ̀ ẹ̀gẹ́ lọ jẹ́ kìí ṣe sú ọkàrí òjìrí àfáì fẹ́ràn ṣẹ̀mú òun wà lẹ́yìn ó fi ṣẹ̀mú lè àṣẹ níbi nǹkan jíjẹ ẹ̀kọ́ tó sí mi àṣẹ mi tá a fẹ́ jẹ tá a bá ní ìyá yọ ọkàn kálukú kù ní kékeré ni el-mashrub nǹkan múmu ẹja ní ìyá yọ ọkàn àmì fẹ́ ni mo fẹ́ bẹ̀ láìfù wẹ̀ níbi tó lọ kẹ́ẹ̀dé èyí mo bẹ̀ láìfù ẹ̀bí ẹ̀kọ́ ni lọ́la sóbò ń tiẹ̀ àbí kọ́dà tìlẹ́bọ̀ sínú omi fanta ẹ̀yìn náà tún gbọ́gbà yìí kẹrí asọ́lẹ́rì kejì ní tí wọ́n mú jẹ́ ẹnu tó lọ mẹ́rẹ́gẹ́ omi ní sàìskólíẹ́ ọ̀kàrí ọkùnrin náà tó dáhùn táyé ọ̀rẹ́ ìyàwó rẹ̀ ó lábí kùnà ó tí wọ́n sọ yìí sẹ́yẹ̀rí kálukú náà ni ó ṣètò ìdẹ̀kùn fúnra rẹ̀ ìwọ sì lọ́ọ́ nira rẹ̀ la ìwọ tó wá ti gun fẹ́ẹ̀sì tó ń wọlé nílé ìrònú wọn ni ó pa ọ́ dúró láàyè rẹ kó ìrè ó pé sínú yàrá rẹ̀. àtọ́tò mọ́tọ́ mìíràn fàtàbàdà tí ni. ó ní mo tẹ̀lé èròǹgbà mi tí mo fẹ́ jẹ́ túláàsì ó wá kó mi lẹ́rú. wàláwà ní. jẹ́mọ́ ẹ̀ tún ni ẹ̀ẹ́dá mọ́ ni. kọ́nà tó lákòó tó ṣọ́ra. animalbus lára nǹkan tí ó yẹ ká ní ìyá yọ kàn sí bàbá ó ní nǹkan wíwọ̀ olórí ọmọ kí wò gbọ́ aṣọ táwọn wọ̀ ẹ̀ bẹ́ẹ̀ bá ní ìyá yọ kàn wàhálà ni ó pa á. sọ̀rọ̀ náà ibi ìlọ farawé ara ilé ìbọn kò ti ránṣẹ́ ara Ghana ètò ẹ̀ Ghana ni Dublin wọ́n ti kó mi ránṣẹ́ ọ̀kárí ọwọ́ rí bàtà lẹ́sẹ̀ ẹnìkan lọ́ọ̀lọ́ náà tẹ́ bá sọ yẹrẹ fún ọ ó kàn lé bàbá rẹ̀ kádàrá àti ẹ̀kọ́ máa gùn ni ìwọ́n sẹ́nẹ́ ní ayé rẹ̀ ò tí ì dá. ṣé mo lè kàyókù àbí kí n dákẹ́ ni. ẹjẹ́ ní ìyá yọ ọkàn níbi aṣọ wíwọ̀ animalku ká ní ìyá yọ ọkàn bí nǹkan tá a bá ń gùn nǹkan gúngùn ẹlòmíràn sì kọjá kó lọ ra Vespa ọ̀la mo fẹ́ fi mọ́tò sọdún àwẹ̀ ẹ̀yìn wo dáadáa wọ́n ti mọ́tò níjọ ọdún kò yí dì ní. tọ́lù Vespa epo 200 ọ̀sẹ̀ kan ó wá lọ fagídí gbé mọ́tò lórí igbá ẹ tó tọkọ̀ fún náà wọ́n mọ̀ pé ń fi ọ̀sẹ̀ sí èyí tẹ́ńtì rẹ̀ ti yíwọ́ tẹ́tí kọ́ọ̀tì kan ṣàbẹ̀sẹ̀ tó ti ń yoru àti àbá èyí náà ló gbéra yìí dì kò ní bárùn kò ní bá ojúbà ọkọ̀ tó yìí kò ní sínú wá fẹ́ gbá ní ìsọ́mẹ́ntì
ọkọ̀ tí ò pa ó wálé ó tún wà ní ìsọ́nmẹ́ǹtì Ọ̀nípòlóko ẹrù. ó wá bẹ́ igi ó kó síwájú ọkọ̀ níbi búrẹ́kì yóò igi ní èdè àdúró èsè. Bàbá àgbàlagbà àṣẹ gbogbo ohun tá a fẹ́ gùn yìí tí ò bá tásìkò ẹja ní ìyàyò ọkàn bẹ́ẹ̀. Ẹja ní ìyàyò ọkàn. Al-manzil al-maskan ìyàyò ọkàn gbọ́dọ̀ wà níbi ilé tá a fẹ́ máa sùn. Ẹ̀tún sí kọjú sí mi kọjú sí ẹ̀rí. Wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀tún bọ́ọ̀bù mi. Wẹ́rẹ́wẹ́rẹ́ déédéé tí sẹ́ni tó kọ̀ lẹ́kọ́ ní ìsìn. Níbi 20 ọdún sẹ́yìn lè dágbálẹ̀. Kí ló fà á? À ń wá ládà akájọ́ náà ní àti gòkè. Allah. Gbọ́ mi yé? Wọn ò dá mi lóhùn. Àsìkò tó yẹ kọ́kọ́ ní tọ́kà fi kiri nẹ́ẹ̀tì sójú wíńdò. Tọ́kà rọ́ọ̀bù lẹ́lẹ̀ lọ́sùn bẹ́ ó ní no tí n bá lẹ táìsì ní kọ́lé sáré ìrẹ́wọ̀ gbẹ̀lẹ̀ bí ilé o ọjọ́ sun tọ́sùn kan máa lọ kíákíá wọlé tó rẹ ti pé. Ìyá yọ ọkàn sí mọ́bí tá a fẹ́ gbé kálukú wa ní ìfúnpá tó ga níbi tí ń ti dákẹ́ ọmọ mi. Qana'tu bil kuti min zamani. Ọ̀sán fẹ́ kí n sọ̀rọ̀ òun sì dán lóhùn. Wa sumtu nafsi 'anil hawani. Bàbá ẹ bá ń bẹ́ o. La yanbaghi an ara bi 'aini. Olùwà tọ́lọ́ bìlì màrá tí bìlì àlìyà. Kákájú kò níbi ìmọ̀ fagídí wá ipò tó ga. Kákájú kò mẹ́. Ẹ gbọ́. Kákájú kò mẹ́. Káfí kò ní níbẹ̀ sògùn yóò rí bẹ́ẹ̀. Gbogbo ẹ̀ láti máa ń fi agídí wá ipò tó ga yóò pa ara ayé lọ tán kò sì tún ní débẹ̀. Wa sumtu nafsi 'anil hawani. Ẹni tí ẹ wà níbí kí n tó máa lọ Ọ̀fà ẹnìkan ò lè sáré kọjá ṣáàdò rẹ̀ ojú ò lè kàn ọkọ kọjá òjìji rẹ̀. La yanbaghi an ara bi 'aini. Àyàn wá wá ipò tó ga. Bí ìbá ṣe báyìí ní ìyá ọkẹ kọjú síbí síìtì ẹyọ kan àwọn ènìyàn máa gba fọ́ọ̀mù àwọn ará èèyàn 50 sórí wọn ò pé 49 ní oṣù kan ni. Gbọ́ dáadáa n tó wà dáìsì àwọn ènìyàn máa gba fọ́ọ̀mù 100 million lówó tó ìpínlẹ̀ ọba ṣẹ̀ pamọ́ sí yàrá ọmọ mu tó lọ́nà tó fi kú tó ọba ti kọjá ààyè rẹ tó ọ̀nà fẹ́ jẹ bí ehoro. tó ti gbomi olómi tó jòkó jẹ́jẹ́ ọ̀ káwọ́ lé ní báyìí ni wọ́n ṣe mọ́ òyò fún ọ lọ́ba jẹ lọ́sùn àwọn ẹnikẹ́ni fi gba fọ́ọ̀mù o lè mọ̀ rí bẹ́ẹ̀ ẹlòmíì wà lọ talé bàbá rẹ̀ wọ́n ń tẹ̀ pé túláàsì ní kó débẹ̀ tí ò bá dé bàbá kí ni ó ṣe. àbí ilé mọ̀lẹ́bí ló ti tà yìí. kò sí gbà padà. ẹjọ́ ìjọ wà níbí tẹjọ́ lọ́sẹ̀lú àní ẹ má gbà pọ̀ tí o ṣùgbọ́n má kọ eyín sínú àpẹẹrẹ kan náà tán o ẹ̀rọ olú dáadáa iṣẹ́ tẹ̀sí tẹ̀ fi rówó ra fọ́ọ̀mù ẹ̀mọ́ pàtì o lè yíwọ́ o ẹ̀ torí ìbáṣì ni o wọ́n sì tarinṣẹ́ o ó bá yíwọ́ tán o ibi tó padà kángun sínú kéèrè jẹ́ medical doctor tí ń gún abẹ́rẹ́ tó kọ́ hospital àjà mẹ́ta níbi ká gún bẹ́rẹ́ wá tó lọ gba fọ́ọ̀mù ó lóun wọ́wọ́ gírì òun wọ́wọ́ òjijì kò fẹ́ ẹ̀mú 25 wá ẹ̀mú 10,000 wá ó wá lọ fi hospital rẹ̀ yáwó jẹ̀mọ́ níjọ́ tí ò bá wọlé ìrònú ní òpá Yorùbá ní jẹ́jẹ̀jẹ́ kan rin pápá fún ṣé wọ́n lè láàdì ní ìsìn àbí ìlú láàdì ní wọ́n fẹ́ láàdì nù gbágbọ́ bá wọlé orin ní so yóò sí orí tààrà ẹni wá sọ̀rọ̀ kí máa lọ. aláyàrá makani. fọ́ọ̀mù bàbá 100 million ẹnìkan àwọn ọ̀rẹ́ tó lé ní 100 àwọn forí gbára wọn kẹ̀kẹ́
ìbò tí ìwádé ìdajì ìlú ti kú tán bí wọ́n bá torí tẹ́ fẹ́ jẹ́ tẹ́ para tán ayé yín ò ní bà mọ́ tẹ́ ẹ bá torí tẹ́yìn fẹ́ jẹ́ tẹ́ ẹ̀ jẹ́ á nísìnyí ẹ bẹ́ẹ̀ lè ti ìsinmi torí àti lówó kẹ́tọ́ wọn ṣàyọjú náà. ẹlòmíì tó fẹ́ lóun bẹ́ẹ̀ lọ fún sẹ́nitọ̀ yìí o tẹ́ ẹ bá débi àsìkí tọ́lọ́ rí mọ́lẹ̀ fún wàláì ó mà tó ó fẹ́ gungi àbùkù ni o àmọ́ ẹ̀ tẹ́ lójú àánú tá a lè bẹ náà kẹ́ débẹ̀ àmọ́ ẹ̀ tá a ní sọ̀rọ̀ bó ṣe wọ́n náà kó sọ̀rọ̀ yín àmọ́ ẹ̀ tá a kọ́ náà mọ́jì òde bẹ̀. mẹ́tẹ̀ẹ̀ta sì la dáma àsìkò mẹ́tẹ̀ẹ̀ta lọ àárẹ̀ tí kò lẹ pósítà yín kátùmọ̀ ẹ̀ tó fi tó àrí òtẹ̀lẹ̀ jẹ. قبل أن أموت رزقي ولا جيد الخلق ما أداني فاستغني بالله عن فلاني وعن فلاني وعن فلاني وعن فلاني وعن فلاني. ipò tá à ń wá káàkiri ẹ kọjú síbí ẹ má jẹ́ à lọ yẹ́yẹ́ kó lè rí bẹ́ẹ̀. alimariu bayna al-khawfi war-raja ọmọ bẹ láàrin ó lè rí bẹ́ẹ̀ ó lè má rí bẹ́ẹ̀. wọ́n ní káwọn fi agídí wá ipò torí pé ẹ fẹ́ dépò ẹ ń lọ rìyàn mọ́lẹ̀ láàyè. wọ́n ní ká lọ yọ lẹ́nu aboyún ká lakùn aboyún láàyè ká gbé ọmọ rẹ bóde wọ́n èsì ọ̀sẹ̀ fún ọ bí wọ́n ṣe la ayé rẹ láàyè nà. torí pé ìwọ ìpẹ́ níyà yọ ọkẹ́ wọ́n ní ká máa bá òkú lòpọ̀ òkúta àti sí jẹ́jẹ́ ọ sì yí abẹ́ ọ sì ń kó nǹkan fún un. ẹ̀yin kan lọ bá mọ̀ lùsùn torí ayé torí àìní ayé ọkàn bá a ṣe wà lójú agbo yìí ta ló lè jẹ màálù kẹta lójúmọ́ owó tí ẹ kó jọ nítorí ẹni tí ó nà ẹnu yóò tún wá kú tán ọmọ yóò tún wá ta property rẹ̀ ọ̀nà pé kì í ṣe àsìkí rẹ̀ ó rè jọ tẹni ẹlẹ́ni ni ọlọ́ni ẹ ta padà fún àtọ́ni ẹ ta padà fún àtọ́ni. ṣókí èèyàn ló pe wá sí i o ẹnìbà gbọ́ba níyì ọlọ́run ti fi ọ́ ayé dáadáa báyìí èyí ni ọmọ náwó sí mọ́sálásí gbọ̀ngàn kan máa náwó sí léèké sọ́ọ́rí ayé ti dòní kejì kò sówó nídìí ìrégbè mọ́ bẹ́ẹ̀ bá náwó sí di ìrégbè ò bá yé rẹ̀. ọmọ ṣe díje kùránì ààrẹ tó fún wa lọ́kọ̀ àwọn náà ọmọ ló lè jó ní òòrùn àwọn àtàkà owó àwọn ẹwà lọ́mọ burúkú òtàn láyé ìdí orí búkẹ́ náwó sí ni. àwọn lásìlátù tó mà níyàn wọn ò rẹ́ni náà nǹkan sàárì fún wọn àwọn ọ̀dọ́ tí ẹ lè ba ayé jẹ́ tí wọ́n sòkòtò sí bẹ̀rẹ̀ ìdí ẹ̀wà ń owó lé lórí ẹ̀wà ní kọ́ńtà mọ́jọ ọmọ bú ó pọ̀ ṣèbí ìdí ọmọ bú lẹ̀ náwó sí. àmín àtẹ̀yìn náà. ẹ súnmọ́ wọn àfà ẹ pè wọ́n mo fẹ́ ní láàrí tí bá ní mo ní kí n máa ná sí. tọ́lọ̀ wọ́n fi ní gbádànù lọ́wọ́ mi. kò ní tẹ̀ náà wálé pẹ̀lú ògbọ́n náà. kúlúná yá náà rúkú ní bàdúrà wà sàlámù alá Ibrahim kì í sagbóta wà nínú ti gbẹ̀yàn. فاستغني بالله عن فلان ó fẹ́ tẹ́tí wa pẹ̀lú ọ̀rọ̀ ní kò sí nǹkan kan. وعن فلان وعن فلان وعن فلان وعن فلان. olùmọ̀ yìí wọ gbogbo mùsùlùmí ojú agbo ọ̀rọ̀ ti ààrẹ sí ẹ̀. ìwọ náà lójú mi ètò mi ń yà fọ́kọ̀ lọ ni. فاستغني بالله عن فلان. ìkànnì àbá wa ó fẹ́ sọ̀mọ̀ nídìí nínú igbó níbi tí ó kọ́ lè ké ó sí ó wá ní gbogbo tó wà nínú igbó ìmú fẹ́ sọ̀mọ̀ nídìí lálẹ́ èjì ọgbọ́dọ̀ bùyàn jẹ akéké ọgbọ́dọ̀ tààyàn
kankan ọ̀wọ́rọ̀ ta yẹn ètò sì ń kọjá lára wa báyìí kò sí lè gé yẹn jẹ. àṣẹjọ́ náà kù láyé mo ti invite kí n tó débi. fàtàbùnì billahi. torí mo ti máa ti ń bọ̀ àbá mo ti ní kọ́ lọ ń sin ẹ̀rọ kí n tó débi. àwọn fúlàní. àwọn tí mo wá bínú tì. ẹ̀ ṣí òkọ́ kú. ẹsẹ̀ bẹ́ẹ̀ ṣe fi alára balẹ̀. ẹ ní rógun ayé. ẹ bá sàmì. bàbá tábà ti yọ wá zàrá ìlú kú o ìránṣẹ́ ikú lọ́lọ́kọ̀. Allahu Akbar. ẹ̀yin ò máa ń pa ẹ lọ́wọ́ èkó tí wọ́n bá jà ní wákàtí kan lẹ́kọ̀ọ́ wọ́n sì bá nǹkan 100 ọdún jẹ́. ẹ lọ́wọ́ ilẹ̀ Haúsá ibi àmọ̀ ní discipline mà nípa ní owó ilé tí bẹ́ẹ̀ ni ẹ máa ṣe o ẹ sì bẹ́ẹ̀ sì ṣe ń ṣiṣẹ́ mọ́tò yìí ẹ máa tọ́ ọmọ yín àwọn kan bẹ tí ò lè tọ́ ọmọ rẹ̀ lé sí ẹ̀kọ́ ẹ fowó oògùn tọ́ ọmọ kó di medical doctor toríjọ́ tọ́wọ́ bá ń gbọ̀n tẹ̀ ní sí àrìnmọ́ olókùn tí ó rí rescue yín ní òsì kì í ṣe pé mo lè yìnbọn ọmọ mi wọn náà mú dà ẹ jọ pa ayélujára ni. pàtàkì ọ̀rọ̀ mi kí n tó máa lọ gbogbo ẹni tẹ́ ìṣiṣẹ́ tí ò bá lọ́la ẹ̀rọnú o ẹni bíi kíni ọ̀hún sí ọ̀kadà tó mọ pàrágà iṣẹ́ tó yẹ kọ́ bẹ lẹ́wọ̀n kọ́ tètè fílẹ̀ tí ìbá ti kó sí mú Nàìjíríà sáàgbúrò rẹ tẹ́lẹ̀ ni nígbà tí wọ́n ti kú ọ̀kadà dé sáàmà lífù láìfù wa ni òsì lójú ó dé ni ẹ̀yin agbófinró tẹ wà níbí ẹ̀yin ọlọ́pàá ó yẹ kó ní éèjì tó máa gun ọ̀kadà ọ̀kadà mẹ́rin kan sì ń bẹ bẹ́ẹ̀ bá ti gun ọtí dágbére fáyé èyí tó bá ti lè tẹ ọrùn rẹ̀ báyìí ìtumọ̀ ẹni pé sọmọ rẹ tó kù rẹ̀ sí. tuntun bá dé fún alálàbà. èyí tó bá kọ iná sókè mo fẹ́ pa ọ́ fún mọ̀lẹ́bí rẹ̀ èyí tó tọ́ iná tó fẹ́ wu Ọlọ́run lókè ni èyí tó bá ṣe ẹsẹ̀ báyìí ṣọgbẹ́ tó ṣe ẹsẹ̀ mẹ́ngọ́ báyìí ó sì ẹ̀mọ́ túnmọ́ tó sọ òun yí ọ ní gúrì. sẹ́lẹ̀ kẹrin lẹ́gbọ́ ó ti wá ká àkàpọ̀ ó ti mọ̀ pé òun ṣubú nítorí ó ti wá wọ ìwọ̀kuwọ̀ sí ẹ̀mọ́ túnmọ́ eléyìí òun ní jí ọ lẹ́yìn mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀yin agbófinró ẹ̀sẹ̀ tẹ́ wá ṣẹ̀wájú páàkì tá a ti ń wọkọ̀ èkó wọkọ̀ Ìbàdàn wọ́n ṣe máa dálé ọtí kalẹ̀ síbẹ̀. Allahu Akbar. ọkọ̀ tí ò tí ì sí vim ó ti dé 140 lórí ìdúró ọkọ̀ tí ò sí lórí ìrìn kò tí ì lórí ìrìn o ọkọ̀ wa sọ bí ògì jẹ̀mọ́ tó bá dójú ìgbé kí lẹ́mọ̀ tí ó dánwò ọ̀run làlà yáá ẹ̀wọ́n ń ta pàrágà ẹ̀ ń tàtàkùtà kẹ́yọ̀ tó kù ní páàkì yín ó ti dọ́gbù ara rẹ̀ yóò máa sọ fún tírélà fèsì mi kí n fèsì ẹ̀ wọ́n á sọ fún tírélà pé kòlòfò sánẹ́ ni ní tí ó tiẹ̀ tó ní rókù rẹ̀ mẹ́ àtúnyẹ kẹsòfin ẹ̀yẹ lọ́kọ̀ ẹ̀jọ́ àwọn yín kẹ́ ń gbé ká ẹlòmíín bẹ ní ọmọ tẹ́ ẹ gbé onìkan ní gádùrẹ́tì níran wọn ẹlòmíín bẹ oyún àkọ́kọ́ nítorí láyé náà ló kú pẹ̀lú rẹ o ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọmọ ìyá mẹ́ta lè jóná mọ́nú ọkọ̀ mo ní kí ìyá ló ti bí mi ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kì í ṣe ẹ̀yìn rẹ̀ ń kó ká èèyàn rẹ̀ ń kó ká èèyàn. ẹ sọ fí o mo ń bọ̀ láti lọ rí nísìn Allahu Akbar ẹ bá yí mọ́tò náà bí ẹyin ni ó sì fàyà pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ accident máa ń bẹ lóòótọ́ ṣùgbọ́n tí yorùbá mu tí yóò kò ní kọjá control kí wọ́n yọ èèyàn lábẹ́ ọkọ̀ kẹ́nu rẹ̀ máa rùn fọ́tí làánà ló bá déwájú ọ̀nà. ẹ̀yin ẹlẹ́gàn tẹ wà níbí èmi ò rí pé ọtí wà lára òfin tí wọ́n ṣe fún yín o téèyàn fi wakọ̀ ẹ jọ̀ọ́ ẹ̀yin lẹ pè mí kó sì lè máa dá fún ilẹ̀ fi pè mí ọmọ tí pàǹdé lẹ́ bá sì pọ̀ jù tí máa bá àwọn ẹ̀kínápà tí a máa gbé
pásẹ́njà èrò ẹ má jẹ́ olódù o ẹ má jẹ́ olódù. èmi gan tẹ́mi sọ lọ́kọ̀ dírẹ́bà mi tó ti lè pòṣe ní páàkì ta ló sì ọ nínú wa yóò pàlú ẹni bàbá rẹ̀ wọ́n wà ilé ẹ̀pá. ọ̀nà tí dírẹ́bà fi lè pa ẹni tó bá lówó ọ̀nà méjì ni ẹni kí lọ́nà àkọ́kọ́ yóò kọ̀ ẹgbẹ́ rẹ̀ tí tírélà àwọn ni yẹ́ẹ̀ yàrá ohun orí kò sí rí ọ̀nà kejì yóò tẹ̀ sọ́dún break ni ojú oorun tó wà báyìí àdìkẹ́mọ́ lè yóò ti dá so èmi ìfẹ́ kó bínú tó bá ti lè pò sí ṣébi ń pọ̀ àbí ta ló ṣe ọ̀ gàgà páàkì kárìn díẹ̀ ká ṣe fàájì kára rẹ̀ ó yá owó tá a bá pa lóde lónìí àbí a kó fún. àbí gbogbo owó tá a bá pa ká kó fún ọ ọmọ dáná ọmọ hàn lè mọ̀ jẹ̀mọ́ wa a máa lọ lẹ́nu ẹ̀yin ní máa tò ẹsẹ̀ amínà ẹ̀ máa tò ní mọ́tò lẹ́wọ̀n àmọ́ máa tò lè ní máa pè ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o àkàrà ṣe pẹ̀lẹ́ o iná ń bẹ lẹ́kọ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹlòmíín bẹ dẹ́rẹ́bà ní bá tó kàn ya ọkọ̀ gbà yíwọ àmọ́ lálẹ́ ẹ̀ pásẹ́njà mi sì burú yóò bọ́ ọ́lẹ̀ tán báyìí ní sọ pé òpó méjì mo fẹ́ kó rìn kò ní kọjá bẹ́ẹ̀ ni èyí jẹ́ ìyẹn lọ dírẹ́bà ṣe máa fún pásẹ́njà lẹ́sì lẹ́yìn gbogbo ẹ̀ tọ́pọ̀ lọ́wọ́ bá ti dẹ̀ tí máa ẹ tètè fi ẹsẹ̀ gbẹ́ kẹjọ máa gbèrò ẹ má jò lọ rìn mọ́ o. ẹ má jò lọ rìn mọ́. kí ló fẹ́ kọ́ba wọn gbégbégbé kámẹ́rà rẹ̀ olóòní ń ní AL-AMEEN nù AL-AMEEN TV ṣé bọ́ sí bẹ̀rẹ̀ yẹn àbí tí ò sí àwẹ̀ náà ló dẹ́yìn rẹ̀ bá ẹni bá ẹ máa bọ̀ $K ẹ máa bọ̀ ọmọ àwọn ẹni ọlọ́ni kẹ́lù pé wà sí ọmọ ojú ẹnìkan mo sáà gbọ́ lóṣèlú ni ọmọ wa sí ni mo sì bùlú àbí tí wí òye ni tí ẹ bá ti ń bẹ́ǹdì ọ̀rọ̀ tó jẹ́ àfá àti ń bẹ́ǹdì ọ̀rọ̀ kò fẹ́ kú dáadáa nù àti wọn bí tá àti mojú náà mọ́ owó méjì tèmi tàwọn afá àwọn tó lè di pọ́ọ̀sì mọ́ ẹja ni kí ló kàn wá fà mẹ́ èrè lọ pa lórí tọ́ ní ló pọ́ọ̀sì títà ni títì Imam Offa ni ẹ tẹ́wọ́ yín wala sawfa yu'tika rabbuka fatarda wala sawfa yu'tika rabbuka fatarda wala sawfa yu'tika rabbuka fatarda ẹ̀rọ jùkú lẹ́lẹ́ amina ó yẹ ní Ìbàdàn bọ́ba níyì mọ́sàlẹ́ kì í rí pẹ̀lẹ́pẹ̀lẹ́ mo fẹ́ kọ́ máa fi kọ́ra láti sìn ẹnọrọ lábàríkà ó tẹ̀tí impress wa èyí tó ṣe ìdá tó bá ṣẹlẹ̀ omi ni yóò díje ìdá ló lè gúngò jù ní kálukú wọn ti yà ní bàrá àdíkò mi ní èyí tẹ́ ṣe ìdá ṣẹgbọ́ bá ní ẹ máa bá lọ kódà kó má jẹnu Ramadan nìkan ẹ wo bí oṣù mẹ́ta ẹ máa ṣe lọ èyí tẹ́ ẹ bá fẹ́ ṣe ní ẹsẹ̀ ọlọ́mọlòkù ní sọ̀rọ̀ ẹ gbé sórí tẹ́gbọ̀n bàbá kí wọ́n ṣe ìdíje Al-Qur'ani káàkiri àdúgbò ọmọ tó bá ṣe pòkíní pòkejì pòkẹta ìjọ nìkan wọn á gbẹ̀bùn níbi ẹ̀yìn rẹ̀ ẹ̀bùn fún wọn ń ta dánwò ní ọ̀fà lánàá ọmọ tó jẹ ẹ̀bùn Kùránì la ilaha illallah ìyá ọmọ mi sì ń sun ẹkún kò lè kó ẹ̀bùn tán èmi sì mo coordinate fúnra mi ṣe é rí ọtí fẹ́ bọ́ lọ́nà nájà mọ́fọ̀rọ̀ lọ́ka o àpá ni wọ́n pè ọ́ sórí ẹni tí